gbogbo 5 local government ni mo fẹ́. House of Rep member wa federal constituency wa ní Surulere Ogoluwa federal constituency. Honourable Mọ́kànjúọlá Smarto òun ni House of Rep member wa. Ó dẹ̀ ń ṣe dáadáa títí dìsìn. Kò tí ì lójú ọdún méjì lọ tó kọjá díẹ̀. Gbogbo nǹkan tí mo rí tí Smarto ń ṣe, mi ò fẹ́ bú àwọn tó kúrò ń bẹ̀. Ṣùgbọ́n ó gbìyànjú, ó dẹ̀ ṣe dáadáa. Tá a bá wo èmi ò tí ì mọ̀ èyí tí ẹgbẹ́ ẹ̀ máa decide o, but tẹ́gbẹ́ ẹ̀ bá máa decide pé wọ́n tún fà sílẹ̀ nípa orí ọ̀fẹ́ náà, ó tún máa lọ lẹ́ẹ̀kejì. Àwọn ò gbọ́dọ̀ máa fi ẹnu ṣáńtà àwọn èèyàn tó bá wà nípò. Àdúrà mi ni pé gbogbo àwọn tó wà nípò àti Honourable Smarto ní tó jẹ́ ẹgbẹ́ PDP àti Ọlámíjù Àlàwákálà tó jẹ́ ẹgbẹ́ APC, àwọn yẹn wọ́n ṣe federal constituency wa, ṣùgbọ́n a gbọ́dọ̀ máa ṣàdúrà fún wọn. Àdúrà mi ni pé gbogbo wọn ṣàṣeyọrí. Ọba ni mí, mi ò gbọ́dọ̀ máa ṣe ṣáńtà ẹnikẹ́ni tó bá wà nípò. Àdúrà mi náà ni pé Engineer Ṣèyí Mákindé tó ń tukọ̀ Ọ̀yọ́ State lágbára Ọlọ́run ó máa ṣàṣeyọrí. Àdúrà mi ni pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà níbikíbi tó bá wà, ẹ jẹ́ gbàdúrà fún àwọn náà ṣàṣeyọrí. Mo fẹ́ jẹ́ kó fi yé gbogbo yín tẹ́ jẹ́ baálẹ̀ ní Surulere ní oríire gbọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má bá wọn dá sí pé ẹ̀fẹ̀nu ṣẹ́tẹ̀ ẹnikẹ́ni tó bá wà ní ipò. Ó wu Ọlọ́run ni pé kí ènìyàn wà lórí ipò. Ọlọ́run tó dẹ̀ fi wọ́n síbẹ̀, ó ló máa tukọ̀ ayé wọn. Mi ò lè kọ̀yìn sí àwọn tó bá wà ní ipò. Ẹ máa ṣàdúrà fún wọn ni. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, ó ń ṣẹlẹ̀ nílùú òyìnbó. Ohun ọrọ̀ ajé ò lọ káàkiri gbogbo àgbáyé ni. Ṣùgbọ́n Ọlọ́run alààyè á bá wa tún Nàìjíríà ṣe. Tí àwọn House of Rep member wa tí wọ́n bá wá kí mi, tí wọ́n bá ń ṣiṣẹ́ káàkiri tá à ń ríṣẹ́ tí wọ́n ń ṣe, ó ti tó. Èmi ò sọ pé kí Smarto, Honourable Smarto, House of Rep member mi kó wá kí mi, ṣùgbọ́n ṣe nǹkan tí àwọn aráàlú ń fẹ́, ó dẹ̀ ń ṣe, ó ti ń ṣe kọjá bá ṣe lérò lọ. So ẹ jọ̀ọ́ àwọn ìṣọba oníjẹkújẹ pé wá máa kí mi tàbí kó wá máa worship mi. No, èèyàn gbọ́dọ̀ ọba àgbọ́dọ̀ máa sọ pé ó yá tó bá rí mi. Mo fẹ́ sọ fún yín lẹ́nìí, ẹ̀ẹ̀kan ni mo ti fojú kan house member wa Ògbólúwa ló ti wá. Bọ̀ síbẹ̀síbẹ̀ mò ń fàdúrà ràn lọ́wọ́ tó bá ṣàti ń ṣe nǹkan tí ìlú fẹ́. Surulere Ògbólúwa federal constituency ó yàtọ̀ sí Ògbómọ̀ṣọ́ North, Ògbómọ̀ṣọ́ South, Oríire federal constituency. We are 2 different federal constituencies. Surulere Ògbólúwa federal constituency ó làwá wà, Olúbọ̀ wà ń bẹ̀, Àrẹ̀sá wà ń bẹ̀, Alájàwà wà ń bẹ̀. Òun ló dẹ̀ lọ sí Central Senatorial District tó pa Aláàfin Ọ̀yọ́ àti gbogbo wa papọ̀ títí dé Lágelú nìbàdàn. Senatorial District wa nìyẹn ní Ọ̀yọ́ State. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fẹ́ fi dá gbogbo yín lójú pé ibi tẹ́ bá rí pé ó kù káàtó fún àwọn ẹni tó ń ṣojú wa, ẹ já fàdúrà ràn wọ́n lọ́wọ́, ẹ dẹ̀ pè mí, a lè máa gbà wọ́n níyànjú. Tí èèyàn bá ti ṣe, mi ò ní pé Honourable Smarto ipò perfect o, mi ò dẹ̀ ní pé Engineer Ṣèyí Mákindé perfect. Ṣùgbọ́n tí èèyàn bá ti ṣe 75%, tó bá gba 75%, ṣó fèèlì? Ó pàṣẹ.
so nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn. Honourable Smarto ibi tó ti ṣe dé àwa la lè sọ wípé ó ń gbìyànjú. Ẹnu ẹnikẹ́ni ò gbà, ẹni tí ò bá sí ní Surulere Ògoolúwa Federal Constituency kò sí ẹnu ẹ̀ gbà rárá. Àwa lẹnu wá gbà á. Àwa la dẹ̀ sọ pé nǹkan tó ń ṣe ó ń gbìyànjú. Ọlọ́run á fún ṣe jù báyìí lọ. Mo gbàdúrà fún Alájàwà. Mo gbàdúrà fún Ìrẹsàdú. Mo gbàdúrà fún gbogbo àwọn ọba tó wà ní Surulere tó lè wà l'Ògoolúwa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká máa ṣàdúrà fún àwọn èèyàn tó wà lórí ní ipò. Ẹ má máa sọ pé àwọn ọba nìkan ó gbọ́dọ̀ wá máa rí wa náà. Kó wá rí mi kó mú envelope wá fún mi ní láíláí. Ṣùgbọ́n lọ ṣe nǹkan tó wà nílùú, Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe. Mo kàn fẹ́ fi clear àwọn nǹkan tó ń lọ káàkiri ni kí gbogbo yín mọ̀ pé ẹnu wákàtí òṣèlú yàtọ̀, kò í ṣariwo. Àwa tá a mọ̀ ní Olúwa ló nílẹ̀ àtàwọn tó mọ sórí ẹ̀. Ṣùgbọ́n Olúwa ló nílẹ̀ Olúwa ló lo olóṣèlú àtàwọn táwọn mọ sórí ẹ̀ olóṣèlú. Yes, a mọ̀ nípa ẹ̀ dáadáa. Àjẹ́ tó ń pààyàn nírẹ̀jẹ̀ lẹ́nu ẹ o. Bó ṣe wà nìyẹn. Tó bá ti tó àkókò akálòlò á pé bàbá. So Ọlọ́run á fún wa ṣe. Èyí tó tún pẹ̀lú ẹ̀ ní pé mi ò sí nílé. Ṣùgbọ́n wọ́n fẹ́ kọ́yàn mi kéré, wọn ò kọ́yàn wa kéré.